على كعبة الخيرات في كل وجهة. سلام هو الشيخ الكمال المجدد على شيخه ولوالدين سلامة وأولاده نور عميم مخلد. gbogbo àwọn àlùmọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá a ti wà níjókòó yìí látàárọ̀. ẹ dákun mo fi Ànábì Muhammad bẹ̀ wá. sallallahu alayhi wa sallam. gbogbo àlùmọ̀ Ànábì Muhammad. ẹ jẹ́ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìjókòó bàbá wa Alhaji àgbà láàrin wa. èyí tó dájú wa lójú ni pé. akramakumullah. a wà ní rawdatun min riyadil janna. abata alijanna kan la jókòó yìí. insha Allah. ẹ dákun man arafa anna kalamahu min amalihi qalla kalamuhu. man arafa anna kalamahu min amalihi qalla kalamuhu. bẹ́ẹ̀ bá ti mọ̀ yí pé ntòun wí jáde lẹ́nu ó ṣe déédéé tí ń bẹ lọ́kàn òun kò yẹ kárò èrè ọ̀pọ̀. bàbá wa Alhaji àgbà. adamallahu hayatakum. Amin. bàbá wa Khalifa fún bàbá wa Akewukewe. adamallahu hayatakum. a wà ní Mahadu Sheikh Mahmud Akewukewe Al-adaby lidirasati al-islamiyya wal arabiyya. masha Allah. ẹ dákun gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà níkàlẹ̀. ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. àsọ̀lẹ̀ àwọn ẹni rẹ̀ ni pé gbogbo ẹni tí ó bá rántí àná òun ni ó ní òní. masha Allah. bẹ́ẹ̀ bá ti gbàgbé àná èèyàn ò lè lónìí kì í ṣèpè. Allahu akbar. a gbọ́dọ̀ wá gbàgbé àná torí pọ́lọ́hún náà gbàgbé àná. afa Ismail bada a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. gbogbo ẹ̀yin àfa wa tẹ́ wà níkàlẹ̀ mo kí yín púpọ̀. Bismillah. gbogbo ẹ̀yin àfa wa oní award mo kí yín púpọ̀ ẹ dákun ẹ foríjì mi mo kí yín púpọ̀. barista aluko mo kí yín púpọ̀. mo fi bàbá wa Khalifa bàbá wa Mahmud mo fi kí yín púpọ̀. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات. وعد الله الذين آمنوا منكم. bàbá wa ní kọ̀rọ̀ mo kí yín púpọ̀ àárín yín pọ̀lọ́ lọ́hùn nídàrú. وعملوا الصالحات. bàbá wa alágbàjì mo kí yín púpọ̀. لا يستخلفنهم في الأرض. gbogbo ẹni tó bá wá ṣẹ́kì kí n kí ẹ lọ bá bàbá wa Al-Fulani. wọ́n bá mi kí yín. من قبلهم. alájẹ ẹ dákun ẹ fún wa ní ìṣẹ́jú méjì. ẹ dákun ẹ fún wa ní ìṣẹ́jú méjì. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات. bánà ọba da ẹ ní oúnjẹ pín lónìí. لا يستخلفنهم في الأرض. bàbá Al-Fulani كما استخلف الذين àná lọ́dẹ aláfi jòkó báyìí. من قبلهم. gbogbo ntí ọba ti ní foundation kò lè lókè. a gbọ́dọ̀ wá gbàgbé àná láfi ní òní lọ́la náà ó fi rọrùn. ọlọ́run ní rẹ̀ Ànábì Muhammad. صلى الله عليه وسلم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات. وعد الله الذين آمنوا منكم الله أكبر. وعملوا الصالحات. الله أكبر. لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà níjókòó. حياكم الله. نحن قوم إذا علونا لا نفتخر. حياكم الله. ìjọ kan ni wá bá a bá dókè tán àìṣe fàárí. torí àmọ́pá wa kọ́ la ní fàárí àwọn àná ló ní fàárí. bàbá wa tá a torí wọn jókòó lọ́sàn yìí àwọn la fẹ́ celebrate. alhamdulillah. bàbá wa Fadilatu Sheikh Mahmud Akewukewe Al-adaby. bàbá tí wọ́n bí ní 1932 nílùú kan tá à ń pè ní Odò Èrí ní Kogi State. Allahu akbar.
baba khalifa Yakumullah. rí bí àná ti dùn òun ló jẹ́ ìjókòó báyìí. Alhamdulillah. sayadhkuruni qaumi idha ma taraktuhum. Sayadhkuruni qaumi idha ma taraktuhum. baba khalifa ẹ̀sùnmọ́ mi bí ẹ dákun ẹ̀sùnmọ́ mi. Bihudhni dhikri hayyun wa da'imun. afawa Suleiman Oṣeyemi Al-adaby afawa Suleiman. Sayadhkuruni qaumi ọ̀rọ̀ tí baba yín sọ kalẹ̀ kan tó kù láyé nù. idha ma taraktuhum. òun lọ́jọ́ ọ̀rọ̀rùn fún ilẹ̀ fi ń wọ àbáyá lónìí. Bihudhni dhikri hayyun wa da'imun. baba tá a jókòó sílé kí wọn lónìí baba wa Fadilatu Sheikh Mahmud Akewukewe Al-adaby àbí wọn ní 1932 nílùú kan tá à ń pè ní Odò Èrí ní Kogi State. Allahu akbar. baba tá a wí wá délé kí wọn lọ́dọ̀ baba wa Alhaji àgbà ní 1959. Allahu akbar. mo fẹ́ ká máa ń ta torí ẹ̀ jókòó báná ọba dá òní ò lè dá àná lọ dá la fi jókòó dáadáa báyìí lónìí. baba wa Fadilatu Sheikh Mahmud Ayakumullah. Akewukewe wọ́n dọ́dọ̀ baba wa Alhaji àgbà ní 1959. kódà mo lẹ́rìí lórí tí mo wí. Ayakumullah. àwọn pẹ̀lú baba wa Abdul Lateef Adékílékùn ni wọ́n jọ wọlé kéwú ní 1959. Allahu akbar. Allahu akbar. baba wa fi wọ́n ṣàkọ́kọ́ ọmọ kéwú ní Mahad-ud-Din Al-Azhari ní 1963. Allahu akbar. sayadhkuruni qaumi idha ma taraktuhum. Sayadhkuruni qaumi idha ma taraktuhum. Wa inni bi udhni dhikri hayyun wa da'imun. abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀yin ẹ̀pọ̀rọ̀ tó mọ́ lẹ ti jáde bánà tí wàá dáa tó lẹ́jẹ́ kò ní orí báyìí. Alhamdulillahi rabbil alamin. bàbá wa Alhaji àgbà lọ Cairo ní 1962 wọ́n wá ní pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe tó dáa afún ilé kàkan ẹ̀ lọ dálẹ̀ lọ́dọ̀ yín kọ́ máa jẹ́ Mahad-ud-Din Al-Azhar. Allahu akbar. Allahu akbar. àkọ́kọ́ orí ẹ̀ ní gbogbo West Africa ìtàkọ́lẹ̀ bẹ́ẹ̀. Allahu akbar. bàbá wa dá kalẹ̀ ní 1963 àwọn bàbá tẹ wá tara wọn jáde lákọ́kọ́ tọ́lábà àkọ́kọ́ student ní 1963 ní Mahad-ud-Din Al-Azhar Allahu akbar. lógidi ad-duf'atul ula kẹ́lẹ́ bá ọmọ bíi tẹ́ ẹ ti ń bọ̀ wá. Alhamdulillah. bàbá tó bí yín bàbá wa Alhaji àgbà fi wọ́n bẹ̀rẹ̀ lé kéwú tí bàbá bá wa ń lọ Èkó fún tafsiri wọ́n wà á lọ kó fún bàbá wa Lomata Ra'isul Muallimin bàbá wa Lomata bàbá wa ní ẹ lọ́ọ́ jòkó lọ́dọ̀ àlùfáà ńlá kí n fi dé. Allahu akbar. àwọn pẹ̀lú bàbá wa tí wọ́n ń pè ní ọba Ọ̀dọ̀fin ní Kogi State bàbá wa Al-Jabbar tán pè wọ́n ní bàbá wa Jabbar ìdí tí wọ́n fi ń pè wọ́n ní Jabbaru ni pé báwọn yẹn bá wá ní ẹ ṣàdúrà fún wa ẹ yọ wá ní Jabbaru ó ṣe Jabbaru ó ṣe Allahu ẹ fi pè wọ́n ní akbar. àfa Jabbar. Sayadhkuruni qaumi idha ma taraktuhum. ẹ dákun gbogbo àlùmọ́ Ànábì Wa Muhammad. inni bihudhni dhikri hayyun wa da'imun. èyí tí mo fẹ́ kó yé wa ká tó kó níbí yìí ni pé ẹrú Ọlọ́run kan lọ́wọ́ dọ̀ Sayyidina Ali ọ̀kan nù sábì Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. olóhùn òróró ná ìgbésí ayé ṣòro fóun púpọ̀. Ayakumullah. ẹ dákun kọ́mọ́jẹ́ kó nínú kan là ń ṣàdúrà fún bàbá tẹ tara wọn jáde wọ́n ṣe wàhálà púpọ̀. Lérí ma. kódà gbọ́ lẹ́nu wọn pé bébí bá délé kéwú àwọn máa po starch mu wọn á po starch tá a fi ń sásọ làwọn tó bí wọn mú jọ́nà lọ́hùn. La ilaha illallah. La ilaha illallah. bí àwọn sàbí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam. ìjọ tí wọ́n lo ogun Badar wọ́n lo ogun Badar inú àwọn ogun tó yíwọ́ ní Islam ogun Badar jẹ́ kan bẹ́ẹ̀ àwọn afáwa lójókòó yìí Iyakum. ó lé débi pé ńgbà tó yíwọ́ tán rànkúnmí tí wọ́n fi ń jagun ni wọ́n ń pa wọ́n mọ̀ wá lọ sùn àpò òdùkẹ́ rànkúnmí ibi tí ń yàgbẹ́ sí ni wọ́n wàá dà sínú borùn tẹ́yìn obìnrin fi yarí tẹ́ fi borí wọ́n wàá fún omi tí ń jà níbẹ̀ àwọn múnjọ́ náà lọ́hùn. Allahu akbar. bàbá tó bí yín mustache ńlẹ̀ kéwú òun lọ́jọ́ rọrùn bó ti rọrùn yìí. Allahu akbar. ká má gbàgbé wọn ni tí mo fẹ́ sọ ẹrú Ọlọ́run wá sọ́dọ̀ Sayyidina Ali ó ní wọ Sayyidina Ali ìrówó náà ìgbésí ayé ṣòro fóun púpọ̀. Iyakumullah. Sayyidina Ali wá ní àbó òun fi báírò tí kì í ti fẹ́ tánú ẹ̀ ó fi ń kọ̀ nǹkan ni. Ayakumullah. torí gbogbo ẹni tí bá ń fi báírò tí kì í ti fẹ́ tánú ẹ̀ tí fi ń kọ̀ nǹkan owó ọmọ ṣòro fún ni kò ní rówó ná. Allahu akbar. báírò títí kì í ti fẹ́ tán tó wà ń lò tipátipá pé ọ jáde ni Tulasi. gbogbo bá ń lo báírò bẹ́ẹ̀ kò ní rówó ná.
arákùnrin yìí ní rárá kò rí bẹ́ẹ̀ àbí òun fi ń yarí ni alimishtu kóńpù tá a máa fi yarí alimakusur kóńpù tó ti rún àbí tó ti kán òfin yarí ni torí pé gbogbo ẹni tí bá ń fi kóńpù tó bá ti kán yarí kò ní rówó ná. Allahu Akbar. Ọkùnrin tá à ń wí ní rárá kò rí bẹ́ẹ̀. Sayyidina Ali tún bí pé àbí anta tamshi amaman man huwa akbaru minka sinnan. Bóyá tí wọ́n pọ̀lọ́ aṣíwájú rẹ̀ bá jọ ń lọ tẹ́ ẹ̀ jọ ń rìn ọmọ gbáwájú wọn pé wọ́n làgbà gbogbo ẹni tí bá ń ṣíwájú aṣíwájú ẹ̀ tí ń sọ pé òun làgbà kò ní rówó ná. Allahu Akbar. Ó ní bẹ́ẹ̀ kọ́. Sayyidina Ali tún bí pé wàhálà anta tanamu ba'da al-fajr. Bó bá kírun àsùbá tán sọ ọmọ sùn ni olóhùn èé sùn kí ló wá fà tó fi rówó ná. Sayyidina Ali wá dákẹ́ ó ní bẹ́ẹ̀ ni mo ti rántí sọ̀rọ̀ rántí ṣàdúrà fáwọn òbí rẹ báyìí ó ní mo ti ṣàdúrà fún ọ tọdún méjì. Ànábì Sayyidina Ali ó ní tó bá ṣe pé bẹ́ẹ̀ ni nítorí gbọ́ lọ́dọ̀ Ànábì Muhammad ni pé sallallahu alayhi wa sallam idha nasiya al-waladu du'a walidayhi inqata anhu rizquhu sallallahu alayhi wa sallam. Níjọ́ téèyàn bá ti gbàgbé àti ṣàdúrà fáwọn òbí ẹ̀ méjèèjì yálà wọn ń bẹ láyé ni wò sí láyé ni níjọ́ tó ń rówó náà ma á dínà rìsìkì ma. Allahu Akbar. Kò gbọ́dọ̀ jẹ́ kó ní là ń ṣàdúrà fáwọn bàbá tara wọn jáde wọ́n ṣe wàhálà nínú ìsìlámù púpọ̀ tí wọ́n bá ti wọlé bàbá wa lájà gbogbo ṣe pé Akéwukewe máa wọlé máa rọra àárín wọn pẹ̀lú Ọlọ́run níbàjẹ́ ibi tí wọ́n wà. Àmín. Ẹ mójútó ní ilé náà ẹ̀yin ni khalifa gbogbo àbúrò yín ẹ kó wọn ẹran wọn ṣẹ́ bó ti wù yín àtẹwọ́ àtẹ̀yìn Ọlọ́run ọjà aṣọ́rire subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Láti ọ̀dọ̀ bàbá wa khalifa kí bàbá wa honourable justice kú iṣẹ́ látọ̀dọ̀ bàbá khalifa Sheikh wa Suleiman Oṣòyẹmí káṣe bẹ́ẹ̀ bàbá ọlọ́sẹ̀ olúwa ló gbọ́ afáwa aríbidésí ẹjá tẹ̀lé afáwa Suleiman láti kí Maali Al-Qadi. Bàbá Akéwukewe wáyé wọn ti lọ. Bàbá wa afáwa àgbà Sheikh Ahmed Ọláníwájú Al-Fulani. Àwa yòókù yóò sì fọmọ Ádámà. Bàbá wa bani kẹwọn gbàgbọ́. Bàbá wa alájẹ ẹgbà torí. Bàbá wa alájẹ ẹgbà torí láti ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ wọ́n ní tóun ti pé ọmọ àwọn ló sọ̀rọ̀ tán 2,000 naira. Àlífà bàbá wa alájẹ wa IB Mahmud tí wọ́n sọ̀rọ̀ wọn tán nísìnyí wọ́n ti kọ chẹ́ẹ̀kì 10,000 naira fún bàbá wa honourable justice wọ́n ní kó máa bá wọn lọlé wọ́n ní kó fi 10,000 yìí kú kó máa jẹ́ 20,000 àbá aríbidésí 2,000 àbá olúwa ló gbé 2,000 Sheikh Abdullah Salimani ọlọ́sẹ̀ 5,000 naira bàbá wa kẹ́ńdà Fọ̀nìláàrọ̀ ọlọ́rọ̀wájọ́ ìfúnlálí àwọn ni wọ́n kọ́kọ́ débẹ̀. Àwọn tí wọ́n ti kò ṣògbó wọ́n dìtàn. Àti kún fáyẹ̀kún nílé àti lóko àwọn láti débẹ̀. Bàbá wa ṣe pàtàkì òkúta gidi. Bàbá wa ní Ebu Sọ́ọ̀lù Bámidélé Àlùkò 2,000 ẹbí chẹ́kì ẹlẹ́ lórí. Kọ́mọ bá bàbá wa honourable justice lọlé. Nísìnyí a máa lọ síbi.